wàhálà ńlá ti dé báyìí o ẹ̀yin èèyàn ẹ wo bàbá tẹ́ ń wò yìí hey bàbá yẹn fi gbé ta o ó ní pé nìkan tí ń ṣe bí atọrọ báárà ló wá síwájú léun lánàá òde yìí o ó ní jẹ́jẹ́ òun lòun jókòó tó bẹ́ẹ̀ sì ń tọrọ owó tó ń ṣe bí atọrọ báárà tí ń ṣe bẹ́ẹ̀ ni pẹ́sẹ̀ kan ń dùn òun ó ní bẹ́ẹ̀ sì ni ẹsẹ̀ kankan ò dùn o wọ́n ní kẹ́ wo ọ̀pá tí ń bẹ lọ́wọ́ ẹ̀ yìí ẹ wo ọ̀pá yẹn ṣẹ́rọ̀pá tẹ́ ń wò yìí òòkà ti wà lára ọ̀pá yẹn wọ́n ní ìgbà táwọn bẹ̀rẹ̀ sí ń baṣọ pé kó kó wájú àwọn kó ṣe gbá tọrọ fẹ́ máa dìbò lọ yá mi ni Fúlàní yẹn yọ ọ̀pá jáde tó gba mọ́ bàbá yẹn lórí nígbà tọrọ yẹn fẹ́ máa le ó tún fa dágà ó tún fà jáde bàbá yẹn padà gba dágà yẹn lọ́wọ́ ẹ̀ ìpínlẹ̀ Ògùn lélẹ̀ tí ń ṣẹlẹ̀ o bàbá yẹn ń pariwo pé ogun ti dé o ẹ̀yin èèyàn Eleyi Gbenutan ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ màá yí kíní yẹn sókè nísìn tẹ́ farabalẹ̀ gbọ́rọ̀ lẹ́nu bàbá ọ̀hún ó lóun ní balógun aláwọ̀ tí ń bẹ ní Ogun State nípínlẹ̀ Ògùn ó dárúkọ local government yẹn ẹ jẹ́ n sáré bá yín yí kíní sókè kẹ́ farabalẹ̀ gbọ́ gbogbo ọ̀rọ̀ yẹn lẹ́kùnrẹ́rẹ́ torí Eleyi Gbenutan ó ń bọ̀ báyìí àwọn náà là ń dẹ́ẹ̀dẹ́ o ẹ má bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó kálé kókó dẹ́sẹ̀ kúkú ẹ ṣeun. ìbẹ́ni kankan fa wàhálà tó bá ti tọ́ mi o mo jókòó níwájú ilé mi ń bí níwájú ṣọ́ọ̀bù ìyàwó mi ń bí lánàá ni mọ́là kan dé náà tó ń tọrọ owó ó dẹ̀ dé mo rí pé bó ṣe wáyé eléyìí kì í ṣe yàn lásán ó mú ọ̀pá kan dání ọ̀pá yìí ó dì í mú lórí báyìí ó fi ń tẹ̀lé ó ń rìn bí pẹ́ńtẹ́sẹ̀ ń dùn wọ́n á ní kó kó wájú ilé mi kó dẹ̀ kó wájú ṣọ́ọ̀bù ìyàwó mi ó tún bọ́ sẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù àwọn télọ̀ tó wà ń bí báyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí nínú ilé mi náà kọ́mpáì mo ní kó kúrò ń bí kó máa lọ mo ní kó máa lọ tí mo sọ pé kó máa lọ báyìí tó máa ṣe báyìí mo tó yọrí ẹ wò kò ṣe pé mi ò parọ́ mọ́ o ẹ ti rọ́pàá yìí ṣẹ́rí ọ̀pá yìí ló yọ straight ẹ wo ohun tó wà lórí ẹ̀ṣẹ́ ti rí ríǹgì lè ń bí o oògùn ní ẹ̀dẹ̀ rọ́pàá yìí bó ti ṣe tán tó ẹsẹ̀ tó ń ṣe báyìí kò dún ohun tó nígbà tí mo gbà lọ́wọ́ ẹ̀ ó mú ọ̀pá yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ó là mọ́ mi lórí ni gbogbo ìlú yìí lè sọ sí o pátá gbogbo tó wà street tó wà ládùúgbò bí oore ọ̀fẹ́ hospital nílùú Ìtòrí Èkó local government kábíyèsí bàbá wa Àkámọ́ gbogbo àwọn tí àwọn sẹ́ríkì wọn bírú ọkùsàǹgbàǹkó ẹ bá sọ fún wọn kó bá kìlọ̀ fún àwọn fámìlì wọn tó ń tọrọ bára kán máa lọ tọ lọ́dọ̀ ẹbí wọn kán máa yà street wa mọ́sà o ní sáìdì ibi tí aláwọ̀ ẹkùn ojú burúkú tán jẹ balẹ̀ agbọ̀n ẹrùkù tuntun sí àdúgbò yẹn ní o lèmi ń gbé èmi ní balógun ẹ̀ o èmi ní balógun aláwọ̀ o ṣẹ́ ń gbọ́ tí mo yẹ gbọ̀ páyì lọ́wọ́ ẹ̀ tọ́yàn ń lọ pé kí n filẹ̀ fún tí mo lọ́mọ lọ́wọ́ tí mo gbà yìí tí ṣe tán báyìí ó ti fa ilé ìjáde tó bá fa jáde báyìí mo ní tó gbé lémi báyìí mo sáré gbà lọ́wọ́ ẹ̀ pápápá ó rèé o gbogbo yẹn rí ẹ̀yin Yorùbá ogun ti dé Ogun State o ohun tí mo gbà lọ́wọ́ mọ́là gbogbo ẹ̀ á bèrè street bí o tó bá jẹ́rọ ni mo pa lẹ́kọ̀ọ́ local government ní street oore ọ̀fẹ́ hospital opposite tẹ́ bá ti kọjá ẹ̀yà hotel bí tẹ́ ẹ̀yà ẹ̀kọ́ ọ̀sẹ̀ yẹn ẹ̀yẹn gbàbẹ̀ wọlé street ibẹ̀ ni ilé tèmi mi ní ifá ẹ̀mí okun lájà bíi ta o gbogbo tí mo gbà lọ́wọ́ mọ́là lánàá rèé o gbogbo aládùúgbò wọ́n lè sọ sí o ẹ ti rí ó ń la ilé ìmọ̀ mi lórí ni ko ẹ mọ̀ pọ́pá yìí náà fi ń pa àwọn ẹran tó ń pa tó máa ń tà fún dédé ẹ dẹ̀ mọ̀ pé ọ̀pá kan ni Fúlàní fi ń dàgbà màálù wọn lórí àwàkọ́ o wọn fi ya ẹnìkan ohun tí mo gbà lọ Fúlàní lánàá rèé today is Thursday bá àná ní sí Wednesday òun ni o ohun tí mọ́là mo gba ilé ìlọ́wọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni tó ń ṣe bí pẹ́sẹ̀ ń dùn pẹ̀lẹ́sẹ̀ tó ẹsẹ̀ òdún o ló fi jápa o ẹ lè wá o gbogbo ẹ̀yin ọba wa ẹ bá sọ fún àwọn Fúlàní mọ́lá wọ́n ti wà ní junction to junction àtọ̀ tó ń ta àti kìíní kan fìlú ilẹ̀ fún wa ẹ̀yìn bá ṣe wèrè bí ọ̀pá wọn iná máa fi pa wọn o ohun tó là mọ́ mi lórí ṣe ó dín bá ó là mọ́ mi lórí ni ó rí gangan ni. Tested and trusted kí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ kápẹ́bù tẹ́ bá ń gbọ́ ikú kí n pa kíre àrùn kì í ṣe kínú àwọn méjèèjì la pàdé pẹ̀lú kápẹ́bù tájà akílà ń gbó akílà òde òjìyàn kan bábá mi pé kíre wọn lọmọkùnrin tí ò bá lè tẹ àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kápẹ́bù ni o ṣẹ̀kan sùn 1 minute man 2 minute man kò sí yẹn mọ́ kápẹ́bù lè tí a fi ewé àti egbò ṣe kápẹ́bù anáyàn pa ẹ̀rọ àbá obìnrin yẹn kò dẹ̀ sí side effect kankan ewé àti egbò la fi ṣe kápẹ́bù by the way ó yà kó di kápẹ́bù gbà kan jẹ́.
èwo ni káṣẹ̀ kan kó dẹnu kọlẹ̀ ká má lè jìn dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹni ká má ti gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o. Capable natural herbal remedy ló lè ṣe. gbẹlura kó o dẹṣin gbẹmu kóbìnrin ó máa bẹ̀ kó ti tó. tún wá tán síbẹ̀ o ìwọ tààtọ̀ ẹ ò lè dọmọ. ìyẹn low sperm count. ìwọ tó ní erectile dysfunction. kó o bẹ̀rẹ̀ kó má lè nàró. Capable natural herbal remedy ló kápá ẹ̀. Capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe. tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní. àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀. ó yá pé nọ́mbà yìí láti họ́dà fún Capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147. ó yá gbé Capable lura kẹ́ni ẹlẹ́ni má bàa gbàṣẹ́ ẹ ṣe. Capable natural herbal remedy ló lè mú ẹ capable.